Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kanjọ̀kan náà ni a máa mú wá fún yín, but update ilé ta mú wá fún yín yìí true life story nípa bí obìnrin bí wọ́n ṣe ń da ọkùnrin, ọ̀rọ̀ lọ́kọláya la mú wá. Ẹjọ́ abẹ̀yìn tó bá jọkùnrin ni wá, tó bá dẹ̀ jọbìnrin ni wá tá a kọ́ máa cross fídíò yìí, ẹjọ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí kẹ́ ẹ gbọ́ nǹkan tí arákùnrin yìí tí wọ́n ṣe lálàyé pẹ̀lú àwọn ìwà tí ìyàwó wọn tó wù sí wọn. Ẹjọ́ tá bá jọbìnrin ẹ jẹ́ ká wò because àwọn ọmọ wa náà wọ́n á padà dọkùnrin, tá bá dẹ̀ jọkùnrin náà ẹ jẹ́ ká wò àwọn ọmọ wa náà wọ́n á padà di obìnrin, wọ́n á fẹ́ yàwó because gbogbo àwọn irú experience báyìí náà ibi téèyàn ti lè máa rí gbọ́, téèyàn ti lè máa rí ẹ̀kọ́ kọ́ńpa iná nìyí because nǹkan tí ó dáyé ńsìn ó jẹ́ nǹkan téèyàn gbọ́dọ̀ wà very careful fún. Kọ́ ló má jẹ́ kí èèyàn sì ìyàwó fẹ́, kọ́ ló má jẹ́ kí èèyàn sì ọkọ ní because téèyàn bá gbọ́ àwọn ọ̀rọ̀ tí máa ń yìí sọ ó bá yàn lẹ́rù. Kí ìyàwó èèyàn kó má fẹ́ rere fún yàn rárá, kó jẹ́ pé àwọn nǹkan tí ó léwu ni ìyàwó èèyàn máa ń fẹ́ fún yàn. And then arákùnrin yìí pẹ̀lú bóbìnrin yìí ṣe ṣètò ọkàn wọn ò fi ilẹ̀ náà. Àwọn kan ní ó lóògùn fún wọn ni, àwọn kan ní kò kí n ṣoògùn lólò. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́, ká gbọ́ bí arákùnrin yìí bí wọ́n ṣe ṣàlàyé. So ẹ ṣé gan ni. Ìjọ́ yẹn ló ti gbé plan B wọnú ilé yín. Ìjọ́ tí ìyàwó yín tó ti fẹ́ yín, ìjọ́ yẹn ló ti gbé plan B o. Ẹ ń fẹ́ ìyàwó out of pity. Out of pity lẹ fi ń fẹ́ obìnrin yẹn. Ẹ tún wá ń fẹ́ tó àwọn fámílì ò nífẹ̀ẹ́ yín, òun náà ò nífẹ̀ẹ́ yín. Ẹ tún ti wá ní BP nísìnyìn. Ẹ lọ fárí níbì kan, ó júwe ibì kan fún yín, ẹ lọ síbẹ̀ ẹ lọ ṣe gbá kan. Ẹ fẹ́ aláàánú níyàwó yín o. I'm very sorry to say. Kì í ṣe aláàánú lẹ fẹ́ níyàwó yín. Nígbà tọmọ yín ti wà lọ́dọ̀ yín, tó bá gbàyàwó ọ̀lẹ wọn kì í gbọ́mọ ọ̀lẹ náà. Kí ló tún kù yín, kí lẹ tún wá pẹ̀lú obìnrin náà? Ẹ bẹ̀rẹ̀ life yín kẹ́ move on. Ara ta máa fi sọ fẹ́yàn ọkùnrin nìyẹn pé ẹ máa ní plan B sẹ́gbẹ̀ẹ́ kan, ẹ má máa dúró lórí obìnrin kan, ẹ má máa dúró lórí obìnrin tó bá ti fún yín ní fọkànbalẹ̀. Wọ́n tiẹ̀ lóbìnrin mi, wọ́n lóbìnrin mi. Kẹ́ ti bẹ̀rẹ̀ life yín. Ẹ ní láti máa dúró de obìnrin yẹn pé kẹtùwálẹ̀ tún fẹ́. Ẹ definitely ẹ ń marry out of pity. Kí lẹ̀ ń bóbìnrin yẹn rò? Kí lẹ̀ ń pity obìnrin yẹn fún? Ẹ̀yin kọ́ ẹ wà nínú ewu pẹ̀lú bẹ ṣe ń súnmọ́ ẹ jẹ́ ẹmúùtì ẹjọ́ tó lọ́lọ́ bẹ ṣe ń wọlé ẹmúùtì mi ìfẹ́ kí gbájọ máa sọ̀rọ̀ papọ̀ please. Lẹ́yìn ẹ̀wà tómi ó máa kó òjì ló wà lórí ìlà látẹ̀kan. Ẹ̀wà tómi tẹ́ bá ṣe tán jẹ́ kí n mọ̀. Ẹ ní láti fọ́dá mọ́ ni, ẹ ní láti fọ́dá mọ́, ẹ ní láti máa dúró de obìnrin yẹn pé ẹ fẹ́ máa tún máa dúró de ẹ tún fẹ́ máa fi out of pity. Ìyá rẹ̀ ò nífẹ̀ẹ́ yín, ìyàwó gan ò nífẹ̀ẹ́ yín, wọ́n ti gbé plan B lé yín lórí, wọn ò dẹ̀ gbọ́mọ yín lọ́wọ́ yín, kílẹ̀ tí wọ́n fẹ́ try láti fira yín sínú ogun again. Nígbà tí lọ tó ti bẹ̀rẹ̀ láìfẹ́ tó ti lọ, ẹ ní láti tún máa wẹ̀yìn wọn wò. Ẹ̀yin náà move on pẹ̀lú life yín débi pé BP máa mú yín. Ẹ jẹ́ kí n fẹ́ lómi láyè láti sọ̀rọ̀ pẹ̀lú yín. Òjì ọ̀yà màá ẹ̀ka lẹ́mu. ok ọ̀yà ẹ dẹ́kun ẹ máa jẹ́ ká máa brief ẹ̀ ọjọ́ tí ń lọ 12 mo fẹ́ short down tẹ́lẹ̀ but torí program yẹn ká lẹ́yà fast pass ẹ máa brief ẹ̀. Lákòókò náà mo dúpẹ́ lọ́wọ́ fún ètò tí ẹ mú wáyé. Nǹkan tí mo kàn lè sọ fún wọn ni pé màá pòwe kan fún wọn. Àwọn àgbàlagbà náà ló sọ pé tí ọkùnrin kan ṣo bá ti torí obìnrin kan kú, ó ní gba obìnrin ló máa gba oríṣiríṣi ẹ̀ kọjá. And issue tó bá ti ní ọ̀rọ̀ family nínú, tó bá ti ní ọ̀rọ̀ ìyá tó bí ọmọ ẹ̀ nínú, bá ti sọ pé ìwà àti lágbájá ẹ lè fẹ́ra. Wọ́n mi mo tún fẹ́ bọ́ọ̀sì brain wọn. Ó ṣeé ṣe kí ọmọbìnrin yẹn kó like wọn, kó jẹ́ pé ìyá yẹn gangan tó ti ní wọn ò lè fẹ́ra tẹ́lẹ̀, tó ti sọ fún wọn tẹ́lẹ̀ pé wọn ò lè fẹ́ra. Ó lè jẹ́ màmá yẹn gangan ló ń da woman yẹn láàmú in spiritual way. So tí wọ́n bá mọ ibi tí Ọlọ́run ti nífẹ̀ẹ́ wọn ni BP tán nìyẹn. Ọlọ́run kan láìkí wọn náà tí fi gbẹ́ sáré wọn. Ọmọbìnrin yẹn máa padà, wọ́n máa gbọ́ orí sáré wọn. Because nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú ìyá àbí bàbá tó bí ọmọ ẹ̀ tó dẹ̀jẹ̀ lé lórí, tó bá ti ní go ni o, tó bá tẹ̀ ti ní come ni o. Èèyàn lè ẹbí ìyàwó àbí ẹbí ọkọ lèèyàn máa ń fẹ́, èèyàn kì í fẹ́ ìyàwó, èèyàn dẹ̀ kì í fẹ́ ọkọ olódidi báyìí kì í gbà bọ̀.
tí wọ́n bá tí ní nǹkan tèmi rí sọ sí àárín yẹn o tí wọ́n bá ti torí ẹ̀ ká kú ìgbà obìnrin ló máa gbórí sáré wọn o so alright ẹ ṣe ojì mo mi ẹ̀yin lẹ ṣe ju ètò yìí ó yẹ ká máa ba lẹ́nu àwọn pásítọ̀ míì ni ṣùgbọ́n àkọ́kọ́ fọlọ́run so olúwa ṣe Mr. bó ṣe ẹ kálẹ́ o mẹ́mẹ́tò ok ó dà pé sẹ́ẹ̀sì ti wọlé tẹ́lẹ̀ náà báná ni ẹ wọlé sórí ètò ẹ jẹ́ kí mẹ́mẹ́tò sọ̀rọ̀ mẹ́mẹ́tò ó dà pé mo ti mú sùn wọn ẹ jọ mẹ́mẹ́tò ẹ má jẹ́ kọ́rọ̀ yín pọ̀ jù mo kàn tún fún wa ní extra bíi 10 to 15 minutes sí ká fi sọ̀rọ̀ ok Mr. Mẹ́mẹ́tò sexy sexy ẹ máa sọ̀rọ̀ yín lọ ọlọ́run tó ẹ kálẹ́ o Mr. Mẹ́mẹ́tò ẹ kálẹ́ ẹ kú ètò ọlọ́run ló ń tó ọlọ́run ló ń tó ọlọ́run ṣé ló ń ń gbọ́ tó mi Ọlọ́run ló dùn à ń gbọ́ ṣe rí yín ọ̀rọ̀ dáadáa. tó wà nílẹ̀ yìí, ọ̀rọ̀ tó le díẹ̀ ni ó fẹ́ similar sí case mi but tèmi ò le tó yìí ṣe rí bọ̀dá yìí ẹ má bá wọn sọ̀rọ̀ bí ọmọ mọ́mì ẹ yẹ ká pààrà fún wọn ọlọ́run nífẹ̀ẹ́ yín gan ó ń yọ yín ẹ̀ ń padà síbẹ̀ ó ń yọ yín ẹ̀ ń padà síbẹ̀ ṣe rí ohun tó ṣẹlẹ̀ ni pé wọ́n mú yín lábẹ́ wọ́n dẹ̀ fẹ́ mú yín ọ̀tá yín kọ́ mú pa ni ojú lásán kọ́ lọ̀rọ̀ yẹn wọ́n ṣe ẹ̀fọ́ rírò fún yín wọ́n tún wá kẹ̀yìn yín sí ọmọbìnrin yẹn kò sí bẹ́ẹ̀ ti fẹ́ ṣe wọ́n fẹ́ mú ọ̀tá yín pa ni ó ti yé yín tá a bá lọ ń fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ à ń tàn yín ni ṣe rí bí ọ̀rọ̀ yìí ṣe dé lẹ́bù tọ́rọ̀ yìí wà ẹ má dára yín láàmú ẹ kún fún àdúrà ẹ yọ ọkàn yín kúrò lọ́dọ̀ ẹ̀ gbogbo èyí tẹ́ ń ṣe yìí ẹ ń dára yín láàmú ni ó ti yé yín ìyá ẹ̀ ti ní kó má fẹ́ yín bó dẹ̀ ṣe ti ní kó má fẹ́ yín tẹ́ ẹ mọ̀ tẹ́ nífẹ̀ẹ́ bí ọ̀rọ̀ ṣe dé yìí ó ti hàn wípé wọ́n ò fẹ́ yín because ìyàwó burúkú ṣe é fẹ́ àná burúkú ò ṣe é fẹ́ ọ̀nà burúkú ló ṣe ní. ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run ẹ máa ń pẹ́pẹ́ kan gbogbo kọ́lọ́bá yín pè ṣé kọ́lọ́bá yín bẹ́ẹ̀ ni kò nídìí nǹkan mọ́jú pé kẹ́ face front but ẹ try kẹ́ ṣe kí ni kẹ́ gba léságbójú kẹ́ face tẹ́ bá ti ń practice pé ẹ tí ẹ fẹ́ jẹ́ kó ẹ sì wá obìnrin kan tó máa keep yín busy ẹ má dára yín láàmú ẹ̀gbọ́n ẹ fẹ́ lose life yín ṣẹ́rí gbogbo ẹ ló ń gbé ẹbọ yẹn wọ́n ń yá yín lónìí ọ lè máa lu ọ̀tá yín wọ́n ń fi ọ̀tá yín sínú ìdè ni báwo lẹ ṣe máa lọ bóbìnrin gbẹ́bọ tí ò sí ń bí ìyàn kúrò ńlẹ̀ yín ó lọ Cairo ó tún padà dé ẹ lọ ń gbé airport ẹ tún gbé dé tán ó tún padà lọ ẹ tún nọ́ọ̀sì owó kí ni ìjọ ò lẹ fẹ́ bẹ ogun láyé ni ẹ má ṣera yín léṣe ẹ má kí ni yóò le ó ti fojú wọn pé àwọn pípọ̀ yóò fẹ́ yín tó ọlọ́run tó ń jẹ́ kẹ́ wà láàyè láti lè sọ̀rọ̀ báyìí ìfẹ́ tó ní sí yín ni ẹ má waste ara yín ṣé ní nǹkan tẹ́tẹ́ sọmọ yìí ọ̀tá yín lè kú sí díẹ̀ o ẹ má súnmọ́ encourage ni kò easy ẹ má súnmọ́ encourage ni ẹ wá èèyàn kan ṣe bẹ́ẹ̀ lẹ́lóbìnrin mi ẹ concentrate lé yẹn tó bá bẹ́ eventually sọ jí tó lóun fẹ́ padà ẹ dàrú ẹ relocate ẹ kókó òbí tẹ́ ń gbé nǹkan tẹ́mi ṣe mò ń sọ fún yín ẹbí mi kò mọ ibi tí mò ń gbé ẹ má jẹ́ kí anybody mọ ibi tẹ́ ń gbé ẹ má fẹ́ anybody lọ audience ẹ má bẹ bí yín sọ̀rọ̀ mọ́ ẹ kàn try láti kò easy but ẹ bí wọn fi ṣe bí oṣù méjì mẹ́ta mẹ́rin á mọ́ra mo fọlọ́run ọba bẹ̀yìn nǹkan tẹ́ wàá nú ẹ yóò easy o but ọlọ́run tó ní ipá àti agbára lọ́wọ́ àpò yín yọ ẹ gbé ọkàn kúrò lọ́dọ̀ ẹ gbàgbé kọ́ máa bá kí ló bá yín bá sọ̀rọ̀ fún kí ló ń pè kí ló kàn wá tiẹ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ̀ inú run mi because life yín wà stake life yín wà important ẹ wà lẹ́ ní kọ́ bá yín pé tẹ́ ọ̀tá yín ò bá sí mọ́ ta ló fẹ́ pé ẹ focus lórí ọmọ yín ẹ wóbìnrin mi kẹ́ máa jayé orí yín èmi máa sọ fún yín ohun tó lè kó yín yọ ẹ máa ṣá ẹni tí ń ṣá ebù ẹ ṣára yín pa ẹ máa gbàgbé ń pa ẹ gbogbo lọ́jìkì tèmi lónìí ẹ kí n tó ṣe ẹ̀ tó wá calm down tí mo dira ẹ enjoy ara yín kẹsẹ̀ ìwà focus ẹ bá ní obìnrin ẹ tó bá jẹ́ ẹ ló bímọ fún yín yẹn ẹ dì í mú dáadáa ṣèbí yẹn láìkì yín kí lẹ wá ń wá kiri mo fọlọ́run ọba bẹ̀yìn a ní fi ń ṣàwátì o àti gbóhùn yín bí lèmi
àtúgbọ́ tẹ máa wá give testimony pé mo ti bọ́ o mo ti ṣe gbogbo ẹ̀ tó dá ni ẹ jọ ẹ má ní kí anybody bá rí bẹ̀ ẹ bóun gbogbo àwọn tó ń family àbólóṣì nípa ẹ má jẹ ẹ bóun anybody ẹ ó lọ pé family kí ló kọ́ àti family tọ́ta yín bá wà ṣé wọ́n ní kò ní fẹ́ lò ó ti ń fẹ́ lò mí ọlọ́run ló yọ yín ẹ gbàgbé ọlọ́run nífẹ̀ẹ́ yín bóyá wà yín dá bóyá ìṣòro fihàn kan bóyá ẹ máa ń ṣe dáadáa ni if not ẹ ti di story ẹ mountain face ẹ jọ ẹlòmíì ò fèsì irú ẹ tó ti kú ẹ jọ nítorí ọlọ́run ẹ wá síbi ọlọ́run tí yín wá síbi láti gba ìtúsílẹ̀ ni ẹ gbàgbé ẹni yìí ẹ move on ayé ò pé méjì o ọlọ́run á wà pẹ̀lú yín o ọlọ́run á tú yín sílẹ̀ ọ̀pọ̀ àdúrà ni kẹ́ máa gbà ẹ máa jí lóru ẹ bá jẹ́ Christian ẹ máa ka psalm 25 psalm 35 psalm 3 kẹ́ máa kà á sùn ẹ fi oṣù kan oṣù méjì fi gbàdúrà ẹ má sùn obìnrin. ẹ ṣeun. ọ̀rọ̀ ìtẹ́sẹ́ ìrìnàjò fọlọ́run á tún yín lẹ̀ sẹ́ẹ̀sì á tó ti yàn wá pẹ̀lú yín. sẹ́ẹ̀sì ẹ kalẹ́ ẹ ṣe gan-an yes alright mẹ́tẹ́ ẹ ṣe gan-an ọmọ ojú bẹ́ẹ̀ lọ. alright ọlọ́run ló ń tó o. máa ń kó wa lọ́wọ́. àmín àmín àmín. Very irú àwọn ètò báyìí irú àwọn ẹ̀kọ́ tó yẹ kó máa kọ́ wa ní Sunday school kó máa ṣí tí anybody sílẹ̀ lẹ̀ òun ni irú àwọn ẹ̀kọ́ tó yàn rí lórí social media yìí but nowadays irú church àbí àti mosque àwọn àfa gbogbo wọn fẹ́ lo private jet gbogbo wọn fẹ́ débi tí kódà tíran ẹlòmíì gan òde rí oríṣiríṣi lè máa rí bẹ́ẹ̀ because mo kọ́ látàárọ̀ even sometimes ìgbà míì gan ẹ mú tù mí ìgbà táwọn ti kan tí wọ́n ti wá sọ̀rọ̀ kan ní single mother làwọn yẹn kódà àǹtí ọ̀rọ̀ tó sọ lálẹ́ ló jẹ́ kí èmi àti ìyàwó mi ṣètò nílò pé days gan tájọ wà nílé tá a sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀ ẹnu ayé lálẹ́ yìí o. èyí ìgbà táwọn àǹtí yẹn sọ̀rọ̀ tán because àǹtí yẹn sọ̀rọ̀ dé level kan tó jẹ́ pé ọ̀rọ̀ yẹn jẹ́ nǹkan tí ìyàwó mi ń ṣe so ó sọ̀rọ̀ débi kan jẹ́ pé nǹkan tẹ́mi gan ń ṣe ó bá méjì wí so tó bá ti ń bá òun wí á máa dọ́gbọ́n wojú mi tó bá ń bá èmi wí òmí náà máa gbójú sókè wọ́n á rí pé ọ̀rọ̀ yẹn ni mo wá fi fàmúra pé ṣó gbọ́ pé eléyìí kó gbogbo bá ti ń bá ṣe kó gbà tó bá ṣe 70 nínú 100 kó pè ẹni yìí try kó náà kó ṣe kíni bìkan náà àdé sí ìtọ́kùnrin bá fi rí pé oníṣẹ́ńjì onítọ́rọ́kọ́bọ̀ bíìlì tó máa ń wà padà wà lọ́rùn èèyàn ó máa ń kọjá ọjọ́ orí èèyàn lọ so gbogbo ẹni mo ṣàlàyé irú alẹ́ yìí àṣẹ́tù ìyẹn lọ so nǹkan tí wọ́n fẹ́ kí n fún ni pé lórí tọ́pìkì tẹ́ continue láti ń ṣe lọ yìí ó ń yọ so many ọkùnrin nínú ìgbèkùn obìnrin ẹ rí most àwọn obìnrin máa drag yín o but still náà ẹ dúró pẹ̀lú òpómúlérò Ọlọ́run yín kẹ́ continue àwọn òǹbọ ọkùnrin bí méjì mẹ́ta sí mẹ́wàá tẹ́ bá yọ Ọlọ́run àwo lápẹ́ iyọ̀ wọn àtúbọ̀ tọ́ yín sọ́nà agbára obìnrin àjòjò kò ní ka yín because so many ọkùnrin wọn wà nù gbèkùn tó jẹ́ pé ẹlòmíì kò tí ní 45 kò ní 41 àánú ní stroke nowadays mo ń gbọ́ pé ọmọ 38 31 30 kìíní kan ní stroke gbogbo ìrònú oríṣiríṣi nǹkan tóbìnrin kó sẹ́lòmíì lọ́rùn ó kó wọn sínú wàhálà tó jẹ́ pé ìran bàbá gan òrírú ẹ̀rì ìyá gan òrírú ẹ̀rì wọ́n tàn kó wọn sínú ẹ̀ because lórí pé ẹ sọ̀rọ̀ kan pé ìdíje ọkùnrin ló máa ń sọ pé bóyá àwọn kì í báyàwó yẹn sọ ẹ jẹ́ ń sọ̀rọ̀ kan fún lálẹ́ yìí èmi mo ṣe wà I don't trust anybody if I don't trust máa sọ fún ìyàwó mi gan pé ìwọ kẹ ṣọkùnrin ò kí ń bá iṣẹ́ àtì ni máa sọ pé ṣé ìwọ ní boyfriend ṣé ìwọ ní kinní kan I don't trust tọkùnrin bá ti jáde lọ kò níyàwó tó bá padà sínú ilé ló mọ̀ kò níyàwó nǹkan tó bá ti mọ tó ti wọ bàtà tó ti wọ ṣòkòtò tó ti jáde láàárọ̀ ò níyàwó táìmù tó padà wọnú ilé ló mọ̀ pé ó padà níyàwó tó bá sọ DNA di test di free olùmí àwọn pé wàhálà tiẹ̀ ti wà lágbàáyé yìí ajá gbogbo àwọn tóun kó sáyà pé ọmọ gbọ́dọ̀ jẹun kí òun kọ́ lòun ni òun náà jẹ́ kán ṣe owó DNA test ní kékeré kó sọ pé 100,000 1 million kéèyàn kó sáré lọ ṣe àwọn tó ń ṣe bẹ́ẹ̀ mọ nǹkan tó ń ṣe tó bá ṣe ilé ayé máa dàrú láti dàrú so àǹtí mi fẹ́ sọ̀rọ̀ lọ much ṣe rí tọ́pìkì tẹ dúró lé lórí ẹ continue ẹ máa invite àwọn obìnrin kan máa pour mind wọn ẹ máa invite obìnrin kan máa pour mind wọn
àwọn ọkùnrin tó bá yọjú ẹ sọ fún wọn, wọ́n á sọ experience wọn, ẹ lè fi continue program yẹn á tún lè máa fi fún yín. irú tọ́pìkì tọkùnrin bá sọ lẹ́nu yìí ẹ tún lè mú náà ẹ fi tako obìnrin, ìtóbìnrin náà bá sọ ẹ tún rí mú náà ẹ tún lè fi continue another topic lọ́jọ́ kejì. so most obìnrin á wọlé, àwọn tó ń gbè lẹ́yìn ara wọn á lè rí pé ẹni yìí lọ àṣírí wa ti ń tú, so ẹ má jẹ́ ká continue. mọ ẹlòmíì á lè jáwọ́ ṣìnà tẹ́lòmíì ṣe tí ó lérè tó fi kó bọ́mọ tó fi kó bá láìfọ ẹ̀. ẹlòmíì nọ́ọ̀sì nǹkan láti ìgbà tó ti bẹ̀rẹ̀ ṣìnà tó jẹ́ pé ọkọ ilé ẹ̀ ń bá nọ́ọ̀sì ẹ̀ lọ́kọ̀ ẹ̀ mọ̀ tó jẹ́ pé ọkọ ẹ̀ ń bá tọ́jú nǹkan tí ó mọ̀ ń pẹ̀ tì náà, ó lè lórí ń fọ́hun, ó lè ní dínrò òun, ó lè ní ṣe kíní kan tó jẹ́ pé ọjọ́ tó bẹ̀rẹ̀ sí ṣìnà ní kíní yẹn wọ láìfọ ẹ̀. but ọkọ ò lè mọ anything. most nínú tẹ́ bá kó ọkùnrin 80 tó ti lówó rí tí wọ́n padà lówó mọ́, obìnrin ló já 60 bọ̀. obìnrin ló já 60 ọkùnrin tó ti lówó rí tí ó lówó mọ́. so àwọn 20 tó kù àfọwọ́fà ara wọn ló fà, bọ̀ ètò pọ̀ jù nínú obìnrin ló já wọn bọ́. lórí pé mi fẹ́ kọ́kọ́ mi fẹ́ lòmíì á jáde lọ sọ́dọ̀ aláàfà, nǹkan tí ò yẹ kán fún un náà máa gbé lọ, á máa lò fẹ́ni tó jọ wà innocent, á dànù àti gbogbo ẹ̀rú. ẹ padà sọ pé ọkùnrin yẹn ò lè meet up, ẹkùnrin yẹn ò lè ṣe kíní kan, ẹ padà doníṣìnà. so ẹ̀yin náà àwọn náà nílẹ̀ fà lórí ẹ fẹ́ sọ pé ẹ̀yin nìkan ẹ fẹ́ kó fẹ́ ẹ̀yin nìkan. ilé ayé tàdé ti wà yìí ojú ọ̀run tẹ́yẹ fò. tó bá ti fọ́kùn lórí pé bóyá ó ń wo tàwọn ṣe kíní kan tó níṣẹ́ lọ́wọ́, wàá try láti bá a sọ̀rọ̀ pé bísínẹ́sì mi bá mi boom ẹ̀, bá mi assist. tó rẹ̀ rí pé ìwọ náà ó ti lè kápá ṣọ́ọ̀bù ẹ ti tó bí méjì mẹ́ta tó rẹ̀ pé owó ń wọlé. ọkùnrin náà tó ń lọ tó ń torí pé ó lówó lọ́wọ́ ló ń ṣe ṣìnà, tí ó bá lówó lọ́wọ́ ó lè ọkùnrin tó ṣe ṣìnà ń sìn at least tó jáde tó ti lọ́mọ méjì mẹ́ta tó fẹ́ rán wọn ní skul, tó fẹ́ raṣọ sí wọn lọ́rùn, tó fẹ́ jẹ́ kán dán. ọjọ́ tó bá ṣiṣẹ́ tó rówó díẹ̀ ló máa pẹ́ ọ̀gbẹ́ni àwọn tó wà ń ta ẹ̀jẹ̀ ń tiẹ̀ rí tí wọ́n rò. but sometimes tó rí ń gbóná tó fẹ́ jẹ́ everything balance, èèyàn tóbìnrin náà yàn ní rò. sometimes àwọn ọkùnrin mi ò ní mind láti fẹ́yàwó méjì for frustration oríṣiríṣi tó bẹ̀rẹ̀. ok ẹni tó fi 10,000 lẹ́lẹ́ni tó jáde tó rí lọ́la tó lóhùn ní 1,000 ẹ̀bù lọ́rùn tó pé dandan, ó máa wá plan B pé bóyá tóun bá ti rẹ̀ lómi bóyá ní ìtẹ̀wá nǹkan tó ń tẹkùnrin ní sí ìyàwó méjì nìyẹn. so àǹtí mi ọlọ́run á kọ́. Lovers all over the world, a lérò pé ẹ ti farabalẹ̀ gbọ́ gbogbo àwọn àlàyé tí arákùnrin yìí ṣe lẹ́kùnrẹ́rẹ́. wọ́n ní pé ìgbà tí ìyàwó àwọn wà ní Cairo, àwọn lọ sọ́dọ̀ babaláwo kan, àwọn lọ gbẹ́bọ, àwọn fárí àwọn ṣàdúrà wípé kí ìyàwó àwọn ó lè ríṣẹ́. ẹ̀yin náà ẹ wo nǹkan bẹ́ẹ̀ yẹn. wọ́n ní ìyàwó àwọn tún dé láti Cairo, bóyá ibi tí ìyàwó ti ń ṣèṣekúṣe ni wọ́n ló tún gbé fibroid ẹlẹ́jẹ̀, wọ́n ní ó tún gbé wá pé àwọn tún náwó, àwọn tọ́jú ẹ̀sìn gbàsàwò, àwọn tún lọ yáwó ní bank, làwọn tún fi gbé travel out tó padà látàgbà tó dé láti Cairo. wọ́n láwọn fọ́bìnrin míì lóyún, òun ò lè dọ́dọ̀ obìnrin yẹn mọ́, òun ò lè tọ́jú obìnrin yẹn. ṣé àṣàsí lápẹ́lẹ́ yìí ni àbí ogun àbí ìfẹ́? àdéhùn àwọn náà ló fẹnu ara wọn sọ. wọ́n ní pé fámìlì ìyàwó àwọn pé wọ́n nífẹ̀ẹ́ àwọn, pé wọ́n gbà tàwọn. ẹ jọ̀ọ́ tó bá jẹ́yìn ni kí ni nǹkan tí ẹ máa ṣe? tàbí tó bá jẹ́ arákùnrin yìí, tó bá jẹ́ ẹni yìí ó jẹ́ nǹkan lára fámìlì yẹn àbójẹ́gbọ̀n yín, irú advice wo lẹ máa fún ẹnìyẹn? ẹ comment lábẹ́ comment section so that ẹlòmíì náà tún fi lè rí ẹ̀kọ́ kọ́ nípa nǹkan tẹ́ bá sọ. ẹ̀yin tẹ́ bá come across fídíò yìí, ẹ share, ẹ likes, ẹ comment. I really appreciate the support you so far. So we love you all. Thanks for watching.